ẹ̀yin àáfàá pásítọ̀ wòlíì adáhunṣe oníṣègùn ìyá olórìṣà ẹ farabalẹ̀ wo fídíò yìí. room tí mo wà àti something like that ṣá wọ́n ṣáà ní pé kí n ṣèkì omi yẹn wọ́n ní kí n máa ṣèkì omi yẹn kí n ṣèkì omi yẹn ìgbà tí mo ṣèkì omi yẹn mo ṣáà rí i pé nǹkan kan ṣáà omi yẹn ṣáà change colour ṣá mo ṣe ní wá ní nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀ pé táwọn bá ti bá mi lájọṣepọ̀ pé gbogbo nǹkan tó wà ní ara mi pé ó máa jáde sílẹ̀ àjọṣepọ̀ kẹ̀ wọ́n á ní but before that káwọn tó bá mi lájọṣepọ̀ yẹn pé máa sẹ́ndì 70,000 fún wọn pé àwọn máa pe èèyàn kan nílọrin pé ó máa bá wọn ra àwọn nǹkan kan pé wọ́n máa sáré ṣe nǹkan kan ní Ìlọrin pé wọ́n dẹ̀ ti mọ orúkọ ìyá mi pé wọ́n ti máa fún wọn lórúkọ ìyá mi nọ́mà pé tẹ́lẹ̀ èrú ṣáà ń bá wọn pé kí ni mi ṣáà mọ̀ mi ṣáà ní òkè pé mi ò ní 70,000 naira pé bọ̀ mo ní 50,000 o bọ̀ mo sọ pé mi ì lè gbà kí wọ́n bá mi lájọṣepọ̀ wọ́n á ní pé kí n ṣáà ní sùúrù pé kí n kọ́kọ́ no wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó ná wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó yẹn ná before kan tó sọ pé ọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ ìgbà tí mo bọ́ṣọ wọ́n wá ní pé bí àwọn ṣe kinní yẹn pé màá ṣe owó yẹn pé wọ́n á bá mi ra pẹ́pẹ́yẹ kinní kan lóríṣiríṣi pé àwọn bá mi ra kinní yẹn so má sọ wípé pé mi ò ní 70,000 pé but mo lè afford 50,000 so mo lè ṣe transfer yẹn tán. This affair, he see my breast, he see everything. I just stay naked though, guy. Where your evidence? They talk the person name. You see, they ask me evidence. She mama so quick ni. Mo evidence you are. I get video where beside I do for their fast self when I did you. The evidence day. I'm not coming here to say trash. I'm not coming here to spoil someone's name. I'm coming here with my full evidence and everything that happened to me. I'm coming here with my full evidence and everything that happened to me. So this afa say ìgbà tó wá sọ pé kí n san 70k mo sọ pé mi ò ní 70k pé but mo ní 50k so mo ṣá wá ṣe transfer 50,000 naira yẹn fún wọn ìgbà tí mo ṣe transfer 50,000 naira yẹn tán wọ́n wá ní pé àwọn fẹ́ bá mi lájọṣepọ̀ pé owó yẹn pé wọ́n ṣá call àwọn kan sọ pé lọ sí ọjà alẹ́ nísìnyìí kó lọ ra nǹkan báyìí kó lọ ra nǹkan báyìí orúkọ ọmọ tí mo fẹ́ bá ṣe nǹkan báyìí orúkọ ẹ̀ ní nǹkan báyìí orúkọ ìyá ẹ̀ ní nǹkan báyìí bọ́n ṣe wá sọ́tọ̀ máa rò pé ṣé kí n lọ wọ aṣọ kí n pé ṣé kíní ẹ̀ tí ó ti settle nìyẹn wá ní pé kò tí settle o pé before kíní ẹ̀ tó settle pé àwọn máa ní láti bá mi lájọṣepọ̀ báwọn máa ní láti bá mi lájọṣepọ̀ kí so that kíní ẹ̀ tọ́wọ́n bá ti bá mi lájọṣepọ̀ pé àwọn máa fi ara wọn kó gbogbo àwọn nǹkan tó wà ní ara mi yẹn báwọn máa fi gbogbo ara wọn kó wọ́n pé which kind deliverance be this one wey be say person go press money they go still sleep with person I got to say make I call my friend na so I come call my friend say make my friend dey come that room o this affair whether he use I no even know na so I just text my friend as they follow me they talk the thing the same Mami Olohun is a popular affair in Ilorin is a popular affair in Ilorin him papa say popular the papa God I'm saying this I have my evidence this affair popular baba is popular ní Ilorin òun fa rẹ̀ gan popular àwọn àfà ńlá ni kì í ṣe pé bí a pé kíní o Shash his name Shash his papa name. So now so I can't text my friend say make my friend they come o my friend just dey domot my friend just dey domot o so this I can't talk say I no fit allow the affair sleep with me after say if the money wey in ask me say if the money wey money to sọ pé kí n san tí owó yẹn ò bá ti tó àti solve problem say I no fit allow am because ìgbà tèmi náà tún wá listen to myself I was like even though this man tó tẹ pé máa yìí ó nǹkan tó tiẹ̀ sọ ó tiẹ̀ rí ó tiẹ̀ ṣe kíní kan ó ṣe kíní kan but why tí
lẹ́yìn ìgbà tí mo tún tẹ̀wọ́ tán báyìí tán ṣe máa sọ pé àwọn tún fẹ́ bá mi ní àjọṣepọ̀. So I was scared, so I just have to wear my clothes. I just have to. She won't help Àmì Ọlọ́run boost in account. God. So if person won't help person boost account, person go dey talk bad thing about the person. Cause I don't understand. Torí pé mo fẹ́ bá yàn boost account báyìí. Ṣé màá sọ nǹkan burúkú nípa àbúrò. God, you see. So guys, so as I just tell am say, he got to say if I no wear, if me no allow am sleep with me, say he pé òun ti rí kú sí mi gan, pé òun ti rí kú sí mi, pé kó má dẹ̀ pé màá kú dànù, pé bò òun kàn fẹ́ help mi ni pé òun fẹ́ fi tóun bá bá mi lájọṣepọ̀ pé kíní àwọn kíní kan yẹn pé ó máa kúrò lára mi pé kíní kan. So I come tell am say I don try, say that's the last thing. Say na the last thing wey I fit do be that. Say I no fit allow am make him sleep with me. Cause I go dey use to say why this Afa go sleep with me blah 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 like that. So I come text my friend say make my friend dey come up. My friend come knock. As my friend come enter, I never even wear my clothes. Mi ti wọ short táyà ọ̀rẹ́ mi fi wọlé tí ọ̀rẹ́ mi fi wọ́n á sọ pé ta ló ń kanlẹ̀kùn wọ́n á lọ sílẹ̀kùn wọ́n rò pé bóyá àwọn tó máa ń tú rúùmù ṣe àbí something like that ni. So ọ̀rẹ́ mi lọ wá máa ń pa ṣé ọ̀rẹ́ mi náà wà ní máa ní pé ọ̀rẹ́ mi ò wá pé bó ti wà ní hòtẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. So ìgbà tó ṣáwá yá wọ́n wá ní pé tí èmi ò ti lè gbà kí àwọn bá mi lájọṣepọ̀ pé nǹkan táwọn tún lè ṣe fún mi ni wípé kí èmi drop 350,000 pé àwọn fẹ́ fi why Afa go knack me? I mumu reach that, even though say wetin come make me mumu reach that level sef wey be say I pull cloth, I still do transfer. Wetin make me mumu reach that level because say the Afa he mention my papa, he mention my mama name, he mention my ex-boyfriend name, and he talk some kind of thing wey be say e dey happen give me normally, but you know he talk wetin really surprise me. Now why I can't believe the story reach that point. Now why I believe in matter reach that point. But as he can't reach matter, be say make I pull my clothes, make him sleep with me. I can't the thing can't defend me say báwo la fa ṣe máa bá mi lájọṣepọ̀ that kind thing. As my friend can't enter, so he can't dey surprised say my friend enter or something like that. I can't say my friend dey here say ematore mi call lájọ wá. So ṣé iná ti rí irú Àfà yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. tó bá ti parí story tí à ń sọ̀rọ̀ yìí, my next story àwọn kan tó ti mọ́rọ̀ àwọn Àfà kan wá, ọ̀rọ̀ àwọn pastor kan wá, ọ̀rọ̀ àwọn babaláwo kan wá, mo lá máa bẹ̀rẹ̀ sí sọ. Ẹ má worry, ẹ mọ̀ pé mo wà fún yín.